ìṣẹ́jú àáyá ni ìròyìn. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì Jígí alára 24. ó tún ti yà òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ẹ kú ojúmọ́ o, ẹ sì kú dídí àsìkò yìí. ìròyìn ní ìṣẹ́jú àáyá la mú wá sétí gbọ̀yìn láti ìkànnì Jígí alára. orúkọ tèmi ni Agnes Olúwatósìn. mínísítà fún ohun àmúṣagbára Adébáyọ̀ Adélabú sọ pé àwọn olùdókòwò ti ń fi ìfẹ́ hàn sí ẹ̀ka iná mọ̀nàmọ́ná látàrí pé ìjọba àpapọ̀ ti fi kún owó iná mọ̀nàmọ́ná fún àwọn oníbàárà band A. owó ilẹ̀ òkèèrè dọ́là ti níye lórí ju ti náírà lọ bí náírà ṣe jẹ́ 1,350 naira fún dọ́là kan. àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ asòfin àti ti ilé ìgbìmọ̀ aṣojú ti ṣetán láti bẹ̀rẹ̀ sí ní ṣe ìpàdé ní àwọn yàrá tí wọ́n tún ṣe lẹ́yìn ọdún méjì tí wọ́n ti tún àwọn yàrá náà ṣe. àwọn ilé-iṣẹ́ fintech méjì ti orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Opay àti Moneypoint ti dáwọ́ ìforúkọsílẹ̀ ti àwọn oníbàárà wọn tuntun dúró látàrí ìtọ́sọ́nà tí báńkì àpapọ̀ orílẹ̀-èdè yìí CBN ṣe fún wọn. àjọ tó ń rí sí ìdánwò JAMB ti fìdí rẹ̀ múlẹ̀ pé akẹ́kọ̀ọ́ 1.4 million ní kò gbà tó igba mark ìyẹn 200 nínú ìdánwò JAMB tí wọ́n ṣe tán láìpẹ́ yìí. ọba Charles ẹlẹ́ẹ̀kẹta yóò padà sẹ́nu iṣẹ́ gbogbogbò látàrí ipa ọ̀tun tí ó rí lẹ́yìn ìtọ́jú àrùn jẹjẹrẹ rẹ̀. àjọ EFCC ti sẹ́ ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n pé wọ́n yìnbọn sí àwọn afẹ̀hónúhàn tó ń ṣe àtìlẹ́yìn fún Yahaya Bello ní orílẹ̀-iṣẹ́ rẹ̀ lọ́jọ́ Ajé ní ìlú Àbújá. olùdarí tẹ́lẹ̀ rí fún ìròyìn ìmọ̀ ẹ̀rọ fún báńkì àpapọ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà John Ayo ti ṣàlàyé bí òun ṣe gba $1,600 gẹ́gẹ́ bí owó ìtẹ́lọ́rùn àdéhùn fún gómìnà tẹ́lẹ̀ rí ti báńkì àpapọ̀ ìyẹn Godwin Emefiele. igbákejì ọ̀mọ̀wé ti fásitì ìpínlẹ̀ Abia ọ̀jọ̀gbọ́n Uturu Godwin Umezue ti sọ ohun tí ojú rẹ̀ rí nínú àhámọ́ àwọn ajínigbé ó sì tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí kò jẹ́ kí òun kú sínú àhámọ́ náà. ìjọba ìpínlẹ̀ Kwara lọ́jọ́ Ajé ti lọ káàkiri gbogbo àwọn ilé epo ní ìlú Ìlọrin láti fi kélé òfin gbé gbogbo àwọn alágbàtà tó ń gbé epo rọ̀bì pamọ́ èyí tó fa ọ̀wọ́n gógó àti àìsí epo rọ̀bì. ilé-ẹjọ́ tó ń rí sí ìfigagbága àti ààbò oníbàárà ìyẹn Competition and Consumer Protection Tribunal tó kalẹ̀ sí ìlú Àbújá ti pàṣẹ kí ilé-iṣẹ́ MultiChoice Nigeria Limited dáwọ́ àfikún owó orí DSTV àti ti GoTV dúró. àwọn alákòóso fásitì ìlú Benin tí ń ṣe orí ìlú ìpínlẹ̀ Edo ti fọwọ́ sí ìdádúró tí kò lọ́jọ́ fún ìjọba ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ìyẹn Students Union Government èyí tó ní ṣe pẹ̀lú ìkọlù tí wọ́n ṣe sí olùdíje ẹgbẹ́ òṣèlú òṣìṣẹ́ ìpínlẹ̀ Edo Olúmídé Àpáta. gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Sokoto Àtàírù Bàfáráwà ti ṣàròyé bí àwọn agbésùnmọ̀mí ṣe fìtìnátì rẹ̀ tí ó fi ẹgbẹ̀rún 10 éékà ilẹ̀ sílẹ̀ ní ìpínlẹ̀ Kaduna. olùdíje fún ipò gómìnà ti ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Edo Asue Ighodalo ti sọ fún igbákejì gómìnà tẹ́lẹ̀ rí ìpínlẹ̀ náà Philip Shaibu pé kí ó má ṣe dá òun lẹ́bi lórí ìdájọ́ tí wọ́n ṣe fún un nítorí òun kò lọ́wọ́ nínú rẹ̀. bíṣọ́ọ̀bù ti ìjọ ìgbàgbọ́ alààyè tí wọ́n tún mọ̀ sí Winners Chapel International Bishop David Oyedepo ti bu ẹnu àtẹ́ lu àwọn oníjìbìtì àti àwọn ọ̀dọ́mọkùnrin yahoo pé ìgbésí ayé wọn yóò parí sínú ìparun. ilé-iṣẹ́ tó ń ṣètọ́jú àwọn ọ̀daràn lórílẹ̀‐èdè Nàìjíríà ti mú 16 padà nínú àwọn ẹlẹ́wọ̀n 111 tí wọ́n sá kúrò ní Suleja Medium Security Custodial Center ní ìpínlẹ̀ Niger lọ́sẹ̀ tó kọjá. ìgbìmọ̀ ìdájọ́ fún ìbéèrè lórí gbígbà padà ohun ìní gbogbogbò àti dúkìá tí kò tọ́
ní ìpínlẹ̀ Kánò ti kéde èrò wọn láti ṣe àtúnyẹ̀wò títà sísọnù tàbí pínpín ohun ìní ìjọba láti ọwọ́ àwọn alákòóso tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ náà. Ọkọ̀ ojú omi àwọn ọmọ ogun ojú omi Pathfinder ti orílẹ̀-èdè Nàìjíríà ti gba àwọn èèyàn tó lé ní 250 là títí kan àwọn ọmọdé lẹ́yìn tí ọkọ̀ ojú omi ẹrù kan MV Precious Emmanuel ṣubú lẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀nà omi Gama ní ìjọba ìbílẹ̀ Asari-Toru ní ìpínlẹ̀ Rivers lálẹ́ ọjọ́ Àìkú. Ìròyìn fún ìṣẹ́jú àyà tòní òní jù báyìí lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Agnes Olúwatósìn ẹ máa yáṣẹ́. Ní ìṣẹ́jú àyà ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àyà. Ìkànnì Jígí alára 24. Ó tún ti yá òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú